Salaam alaikum, Sheikh. Mo fẹ́ kẹ́ fún àwọn èèyàn ní àdúrà. Àdúrà tí ẹ̀dá máa ń ṣe tọ́lọ́run dẹ̀ ń tẹ́wọ́ gbà lẹ́ẹ̀kan náà. Àdúrà ìfúnpinpin torí ilẹ̀ le, àwọn èèyàn ń dààmú. Bẹ́ẹ̀ni, òròjú ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí wọ́n nàjà kọ́nà ńlá fún wọn. Wọ́n máa ń fẹ́ fast. Wọ́n ń fẹ́ miracle. Àdúrà tí mo fẹ́ kọ́ wa yìí. Nọ́fìlà rákà méjì ló máa yàn. 2 rakats. Bẹ́ẹ̀ni, wàá wá ṣe súrátùl Fátíhà alákọ̀ọ́kọ́, wàá wá ṣe súrátùl Ikhlas, kúlú Allah, wàá ṣe 100. Ẹlẹ́kejì náà, wàá ṣe Fátíhà kan, wàá tún ṣe kí ni o? Súrátùl Ikhlas 100. Farabalẹ̀ kó gbàdúrà ìdílé tested and confirmed ní síwájú kó tó ṣètò àdúrà ìfi nǹkan tó bá lágbára sákàǹtì àwọn aláìní àbí tó bá parí iṣẹ́ ìkódẹ̀ fi fídíò ìránṣẹ́. Charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ṣé o ti yan nọ́fìlà yẹn? Sálámọ̀. Váàsì kan wà tí mo fi kọ́ wa ní nǹkan níbi ìjẹta ní Súrátù Yásín. Váàsì yìí ó ní nǹkan ṣe pẹ̀lú Súrátùl Ikhlas pẹ̀lú kúlẹ̀ Allah. Ó ní nǹkan ṣe pẹ̀lú Súrátùl Fátíhà. Ó ní nǹkan ṣe pẹ̀lú Salamun Qawlan min Rabbir Rahim. Ó ní nǹkan ṣe pẹ̀lú iná Mamuru Iza Arada Shay'an an yaqula lahu kun fayakun. Ṣé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní bá ṣe lò lórí, ó ní àwọn spèṣì lóríṣiríṣi tọ́nà fi ń là fẹ́ dà. Ṣé o ti yan nọ́fìlà yẹn? Nọ́fìlà rákà méjì. Yes. So o ti sálámọ̀. Wàá wá kọjú sí gábàsì yẹn. Wàá ṣe Salamun Qawlan min Rabbir Rahim. Inna Mamuru Iza Arada Shay'an an yaqula lahu kun fayakun. Wàá so papọ̀. Salamun Qawlan min Rabbir Rahim. Inna Mamuru Iza Arada Shay'an an yaqula lahu kun fayakun. Salamun Qawlan min Rabbir Rahim. Inna Mamuru Iza Arada Shay'an an yaqula lahu kun fayakun. Wàá ṣe 100 síwájú. Wàá ṣe 100. Wàá kọjú sẹ́yìn. Wàá ṣe 100. Salamun Qawlan min Rabbir Rahim. Inna Mamuru Iza Arada Shay'an an yaqula lahu kun fayakun. Wàá bọ́ sọ́wọ́ ẹ̀gbẹ́ òsì. Wàá ṣe 100. Ẹ̀gbẹ́ ọ̀tún. Wàá ṣe 100. Wàá kọjú sílẹ̀ báyìí. Wàá ṣe 100. Wàá kọjú sí sánmọ̀. Wàá ṣe 100. Wàá wá tọrọ nǹkan tó bá fẹ́. Bá mi ṣe láàrin ọjọ́ méje o. Kó dẹ̀ fi nǹkan tó bá lágbára sákàtà àwọn ọmọláìdí pé káwọn èèyàn ṣí àì. Àìdá èpè àbádọ́ àfikàn ránṣẹ́. Mi ì fẹ́ mọ gbogbo nǹkan náà. Gbogbo nǹkan tó ń jà fún pínpín. Ó ń wá físà ni, ó ń takòtà ni, ó ń ta mọ́tò ni, gbogbo nǹkan, ó ní promise and faith, ó máa mú bọ́ ègún ìdílé èpè. Àṣàsí ni wọ́n fi gba àrísìkí ẹ̀, wọ́n ti lágàdá gòdó ni. Gbogbo nǹkan tó bá kàn fi ajá bíi pé wọ́n jáṣẹ́ ni. Rákàtì méjì. Fátíhà kan, Kul huwa Allahu 100 bẹ́ẹ̀ náà lẹ́lẹ́kejì ẹ̀ sálámọ̀ ẹ̀ wá kọjú síwájú ọ̀tún Salamun Qawlan min Rabbir Rahim Inna Mamuru Iza Arada Shay'an ẹ̀ ṣe 100 síwájú ẹ̀ ṣe sẹ́yìn ẹ̀ ṣe sẹ́gbẹ́ ọ̀tún ẹ̀ ṣe sẹ́gbẹ́ òsì ẹ̀ nawọ́ sí òkè ẹ̀ nawọ́ sí ilẹ̀. Ẹ kọjú sísàlẹ̀ ẹ ṣe, ẹ kọjú sókè ẹ ṣe. Bẹ́ẹ̀ni. Yemin, Shimal, Mashriq, Maghrib. Allah Akbar. Ó ti yẹ yín sí wàá ṣe sórígun mẹ́rẹ̀ẹ̀rin. Bẹ́ẹ̀ni. Wàá wá ṣe sísàlẹ̀, wàá kọjú sílẹ̀, wàá ṣe, wàá tún wá ṣe kí ni? Wàá tún ṣe kọjú sókè, wàá ṣe. Bẹ́ẹ̀ni. Wallahi tallahi ismubillahi ilazi la ilaha illa gbogbo bíkíbi tárìsìkì náà bá wà, gbogbo bíkíbi tó yẹ pé ìfúnpínpín ajá ni níbo. Bẹ́ẹ̀ni. Níbo àlàáfíà bẹ̀rẹ̀ sí ní tó yan, ó ní fẹ́ fi ilẹ̀ mọ́. Kàn ṣe láàrin ọjọ́ méje, wàá lọ ṣèwé fún, wàá kọ́, tọ́pẹ́ ní tó mọ kéwú kọ ni àwọn tó jẹ́ kéékàtì bí, á kọ́ dáadáa tá lọ fi sínú fáìlì kìíní ẹ̀ tá fẹ́ káwọn èèyàn jogún ẹ̀ lọ́dọ̀ òun. Confirm ni àdúrà ni. Wọ́n ní fìṣì bẹ́ẹ̀ yẹn, àwọn gúrùpù kìíní wọ̀nyí wọ́n pọ̀ máa mú wá fún yín. Ṣáà pé tí mo fi ilẹ̀ níjẹta ó jọra wọn. Bẹ̀tọ̀ lápẹ́yàwó mi ló béèrè pé ká tún lọ fà. Ẹ rí pé eléyìí ó ju 1 minute tá a bá ń ṣe lọ pé ká lọ fà. Àwọn àdúrà wà nílẹ̀ o, àdúrà dẹ̀ ń gbà o. Bẹ́ẹ̀ni. Ìdìhú ní astajibu lakum. Ọlọ́run ni ẹ pè mí máa dá yín lóhùn. Bẹ́ẹ̀ni. Ọba tó ń dáhùn sí pé ẹ̀dá ni. Ó ti yẹ yín nísìnyí. So òun ló ń gbé call, ló ń response sí gbogbo ìpè. Ẹ ti understand? Wá ìzáza alákà ìbájí ànífà ìní kọ̀rí ibùd òjìbùdá wátàdá ìsádà àmì. Fálí ẹ̀sítẹ̀ jìbùlì wàlí yóò mínú bí lálá ọ̀yẹ̀rù ṣùdù. Àdúrà wa gba ẹ̀fẹ̀, àdúrà ìránṣẹ́, àdúrà tó dání. Ẹ fi nǹkan sákàǹtì àwọn aláìní. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì àwọn ọmọ aláìní. Àtẹ̀yin fans wa, àtẹ̀yin customers wa. Káàkiri àgbáńlá ayé inú yín á dùn ayọ̀ yín á kún ẹ̀ nípa rẹ̀ máa yé lára gbogbo ẹ̀ tẹ́ ní di nọ́mbà wa a wà ní Abraham Adesanya Lekki Ajah Etiosa Lagos ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 àwọn egbòogi wa ní made in India packed in South Africa aláwọn special lóríṣiríṣi full package ní fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ ti rí wọn lóríṣiríṣi made in India packed in South Africa àwọn ètò lóríṣiríṣi ètò àwẹ̀ wà ètò àdúrà wà ètò sàárà wà
both natural and spiritual problem ẹ contact wa kò síbi tẹ́ wà tá a ti lè deliver fún yín all over the world customer ló máa sanwó delivery iná lè zátàlí láì jẹ́míà gbogbo agbára ọlọ́run ọba ló ní má sálàmù.